Aso-Ofi jẹ́ aṣọ ìbílẹ̀ tiwantiwa Yorùbá tó sì gbajúmọ̀ káàkiri àgbáyé. Aso-Ofi jẹ́ aṣọ ìmúròde ayẹyẹ ńlá bí ìgbéyàwó, oyè jíjẹ, ọdún ìlú, ìsọmọlórúkọ àti àwọn ayẹyẹ mìíràn bẹ́ẹ̀. Ogún aṣọ yìí máa ń yọ gidi lásìkò tí ọ̀pọ̀ ènìyàn bá wọ̀ papọ̀ láti ṣayẹyẹ, léyìí tí wọ́n ń pè ní aṣọ ẹbí. Iṣẹ́ Aso-Ofi híhun bẹ̀rẹ̀ láti ìlú Ìsẹ́yìn Orò ọmọ Ẹ̀bẹ̀dìmọ̀kọ ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, tí ó sì tàn dé àwọn ìlú tó kù bíi ìlú Ẹdẹ, ìlú Ọ̀kẹ́nẹ́ ní ìpínlẹ̀ Kogi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lábẹ́lé ni wọ́n ti máa ń rí gbogbo àwọn ohun èlò tí wọ́n fi ń ṣe Aso-Ofi, pàápàá lára igi òwú. Ṣùgbọ́n bí ojú ti ń là lásìkò yìí, òkè òkun ní orílẹ̀-èdè China ni wọ́n ti ń kó àwọn ohun èlò tí wọ́n fi ń hun Aso-Ofi wá. Yorùbá ka Aso-Ofi kún púpọ̀, pàápàá níbi ayẹyẹ ìdáná ìgbéyàwó, nítorí wọ́n gbàgbọ́ wípé bí ènìyàn kò bá tí ì wọ aṣọ yìí, ìmúra rẹ̀ kò tí ì pé. Nítorí náà ló ṣe jẹ́ wípé bó ṣe gèlè àti ìpèlé ó gbọ́dọ̀ wà lára ohun tí ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé gbọ́dọ̀ wọ̀ kí ọkọ rẹ̀ sì wọ agbádá pẹ̀lú lọ́jọ́ ìgbéyàwó. Kò sí bí a ṣe fẹ́ porí ajá tá à ní porí ìkòkò tá a fi sè é. Báwo ni wọ́n ti ń ṣe aṣọ yìí gan, àti wípé àwọn ohun èlò wo ni wọ́n fi ń ṣe é? A ní akátá, ìyẹ́, akáwú, gọ̀wú, àásà, òmú. Àwọn ohun èlò wo gan ni wọ́n fi ń ṣe é? Ẹ jẹ́ ká gbọ́ lẹ́yọ kọ̀ọ̀kan. Ọ̀kanòjọ̀kan ni àwọn irinṣẹ́ Aso-Ofi. Lára àwọn tó ṣe kókó mẹ́ òun ni àṣà, nínú wọn ni ọmú, òkèké, òkùnkùn, bẹ́ẹ̀ sì ni àkáwó àti ọkọ̀ náà wà. Iṣẹ́ níṣẹ́ jẹ́ dókítà oníṣègùn òyìnbó. Àwọn èyí tó jẹ́ èyí tó bá wúyàn téèyàn bá lè ní, àbí ìtọ́ pé ó ní nǹkan mìíràn lè fi pààrọ̀ rẹ̀, òun ni òkèké. Téèyàn bá rókèké bó ṣe wà yín nìsín, ìyẹn lè fàkáwó kan pààrọ̀ rẹ̀ téèyàn ti okùn bọ́. tó nínú rẹ̀ ní agbọ́nrin náà wà, àyínsọ àti àwọn irinṣẹ́ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lásìkò àbẹ̀wò tẹlifíṣàn Orísun sí ìlú Ìlọrin, níbi tí ọ̀pọ̀ àwọn ọkùnrin ti mú iṣẹ́ aṣọ ṣíṣe ní gbàádà, wọ́n sọ díẹ̀ lọ́rọ̀, ẹ jẹ́ ká gbọ́ síwájú sí. mo bá lọ bàbá mi ni èmi náà sì tún ṣe orúkọ bébí náà ti ń gbà lérò bí náà fẹ́ kí n fi lé àwọn ọmọ tèmi náà lọ́wọ́ torí iṣẹ́ ọwọ́ tó jẹ́ iṣẹ́ tó ní àlùbáríkà ni jẹ́ pé ó ràn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́ tẹ́ bá wo àdúgbò àgbà ìtẹ̀wá yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàwọn ìgbà yìí jíjẹ́ ti pọ̀ ní wọn dáadáa àdẹ̀tún rí ẹni tó jẹ́ ìṣe ìjọba náà jẹ́ pé bóyá iṣẹ́ owó bí omi òun ò rí sálárì gbà pé kọ́ńtà táwọn tó jẹ́ ìṣe ìjọba èmi fi rò pé bóyá káwọn máa ṣe nǹkan tí ò tọ́ tó ń fi bàá lómi kó ba orúkọ ara wọn jẹ́ àti pé iṣẹ́ tó ràn yàn lọ́wọ́ ni aláwọn sójà ti ń dàbí pé iṣẹ́ ìyọgan ni wọ́n fi ń ran àwọn òbí wọn lọ́wọ́ láti kún wọn nípa. Aso-Ofi ó yá gan ó sì pèlè owó púpọ̀ àwọn míì mẹ́tọ́ yẹ pé wọ́n jòkó ilé náà tí wọ́n bá ti ń bẹ̀ wọ́n bóyá ẹlòmíì mẹ́tọ́ yẹ pé bóyá lè tọ́ lọ àwọn ọ̀gá rẹ̀ wọ́n nífẹ̀ẹ́ sí Aso-Ofi ń bẹ́ wọ́n ń bẹ láti bẹ̀ ẹlòmíì sì ń tọ́ yẹ pé gbogbo èyí tó bá hun láàrin ọ̀sẹ̀ méjì yóò kó lọ sí Ìbàdàn yóò lọ tà láti bẹ̀ àwọn tó ń bá arajà ń bẹ̀ àwọn náà tó lè gba nọ́mbà rẹ̀ tọ́ yẹ kí wọ́n tó bẹ́ẹ̀ ní omi tó bá ti lẹ́yìn ìgbà wọn gbà nígbà mi lẹ́yìn ọ̀sẹ̀ méjì sígbà mi wọ́n máa kó lọ sí Ẹdẹ náà wọ́n máa lọ tà. aláwọn sójà ti dàbí pé iṣẹ́ ìyọgan ni wọ́n fi ń ran àwọn òbí wọn lọ́wọ́ láti kún wọn nípa ẹ̀dá àwọn tó lọ sí skul ni ẹ̀dá àwọn tó ṣe kọ́kọ́ ni táwọn náà fi ń assist àwọn parent wọn wọn ò jẹ́ kí responsibility tiwọn wọn ò jẹ́ kó wọ àwọn parent wọn lọ́rùn Ọlọ́run dẹ̀ ti ní pé ọmọ tó wà tó bá ń ràn òbí ẹ̀ lọ́wọ́ ọ̀nà tó ń ní òrokàn òun náà mọ̀ gbà láti ran ẹni náà síwájú nǹkan tó wà fi rò pé iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ tó pé báwọn bá ṣe ń fi táwọn náà fi ń ṣe é sìn káwọn rẹ̀ pẹ̀lú pé ká fi lé ọmọ lọ́wọ́. Tọmọdé tàgbà ni wọ́n ń ṣe aṣọ yìí tí kò sì sí ẹni tó káàárẹ̀ nínú wọn. Orúkọ mi ni Abdullahi Abubakar. Àkáwó ni orúkọ rẹ̀ àwọn afẹ́hùn sọ á fi àkáwó sínú ọkọ̀ láti máa hun sọ. Bẹ́ẹ̀ ni wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti dá àwọn ọjà tí wọ́n ti lè máa ta àwọn aṣọ yìí sílẹ̀ kí wọ́n sì rí dájú wípé wọ́n ń ṣe ètò ẹ̀yáwó sí àwọn okòòwò alábẹ́lé kí títa aṣọ ilẹ̀ wa kó má bàa parun kí àwọn pẹ̀lú tún lè máa rí ọwọ́ fi sẹ́nu.